Bible says, I will not die, but live and declare the glory of God in the land of the living. You are the one that will claim every good thing for yourself. If they say there's going to be doom, say that is not concerns you. That is not your own. Minus Jesus Christ in our life, we become nothing. We become nothing. No Jesus, no anything in our life. And whatever we have, whatever power we have, whatever authority we have today is because Jesus lives in us. Today, I speak with authority of the Holy Spirit that in the name of Jesus, you will be fruitful in the mighty name of Jesus. I will never be a stranger. In my Father's kingdom, I will never be a stranger. In my Father's kingdom, I will never be a stranger. In my Father's kingdom, I will never be a stranger. In my Father's kingdom, I will never be a stranger. In my Father's kingdom, I will never be a stranger. In my Father's kingdom. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá tẹ́ ń gbọ́ mi lórígun mẹ́rin àgbáyé lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà kí àlàáfíà Ọlọ́run tó péye kó máa bá gbogbo yín gbé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin Ọ̀run láti inú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Rock Yorùbá Parish tọ́kalẹ̀ sí number 11965 Business Street, Suite 106A, Houston, Texas 77099. Mo tún kí n káàbọ̀ sórí ètò wa Kàngbọ́n tá a mọ̀ ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Mo kí n káàbọ̀ lónìí wípé ẹ kú àmójúbà mi lẹ́ẹ̀kan sí orí ètò wákàtí àyípadà rere, my moment of positive change. Ẹ ó rí àyípadà rere nínú ayé yín, lórí iṣẹ́ yín, nínú ìgbésí ayé kìrìsìtẹ́nì yín. A ó ní àyípadà rere lórúkọ Jésù. A ní wà lójú kan náà mọ́, ayé wa mọ́ tẹ̀síwájú ni lórúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́. Ẹ jẹ́ rán wa létí pé àjọ̀dún wa ó ti kù sí dẹ̀dẹ̀ ní oṣù kẹwàá, ọjọ́ 19 àti 20 oṣù kẹwàá ní gbọ̀ngàn ti ìjọ wa tó wà ní number 11965 Business Street 106, Houston, Texas 77099. Àwọn ikọ̀ Ọlọ́run gbogbo wọn náà máa péjọpọ̀ síbẹ̀. Ọjọ́ Saturday on the 19 yẹn orin ẹ̀mí ni prophetic praise ni Pastor Fẹ́mi Michael ó máa wà ń bẹ̀, Sister Ọlásùnbọ̀ Babalọ́lá ó máa wà ń bẹ̀, Brother Israel máa wà ń bẹ̀, Sister Rẹ̀mí Ọ̀kẹ́ máa wà ń bẹ̀, Pastor èmi náà tí mò ń bá ń sọ̀rọ̀ Kúnlé ọmọ Aláàfin Ọ̀run máa wà ń bẹ̀ láti yin Ọlọ́run lógo, láti kí Ọlọ́run ní ọjọ́ yẹn. Yóò ní agbára, yóò mì tìtìtìtì. Bákan náà ni àwọn bàbá wa nínú Olúwa, àwọn náà ò gbẹ́yìn àwọn bàbá wa Pastor Adéṣọlá Ọ̀kanrìndé, the Continental North America àti Region 2. Àwọn ni pastor in charge of region 2. Wọ́n máa wà níkàlẹ̀ lọ́jọ́ yẹn o, àti àwọn mọ́mí wa, mọ́mí Ọ̀kanrìndé, mọ́mí Grace Ọ̀kanrìndé, gbogbo wọn ni wọ́n máa wà, àwọn lókọ. Bákan náà ni provincial pastor wa máa wà rán níbẹ̀, Pastor Ṣọlá Awóbàjò àti àwọn mọ́mí wa, mọ́mí Awóbàjò, àwọn náà máa wà níbẹ̀, mọ́mí Níkà Awóbàjò, gbogbo náà máa wà níbẹ̀. Bákan náà ni bàbá wa láti orílẹ̀-èdè Nàìjíríà under prophet tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn náà wọ́n tún ti tẹ̀síwájú, wọ́n ti di regional evangelist, ìyẹn Pastor Julius Káyọ̀dé Arẹ́gbẹ́ṣọlá àti mọ́mí wa mọ́mí Pastor Mrs. Taiwo Arẹ́gbẹ́ṣọlá. Àwọn náà máa wà níkàlẹ̀, ìyanu ó ṣẹlẹ̀. Ẹ rí i pé àjọ̀dún gan ọdún ti ń dùn, ó ti ń dùn already. Ìwẹ̀jẹ̀wẹ̀mú máa wà níbẹ̀. Bákan náà ni ọ̀rọ̀ Ọlọ́run, bákan náà ni àwọn orin ẹ̀mí, ọ̀pọ̀ iṣẹ́ àmì iṣẹ́ ìyanu òun náà ni
yóò wáyé níbẹ̀. Nítorí ìdí èyí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ẹ mọ́ gbẹ̀yìn o. Zonal pastor mi náà máa wà ńbẹ̀, pastor Obi Agada àwọn náà máa wà ńbẹ̀, àti gbogbo àwọn pastor tí lè dárúkọ wọn tán. Bákan náà ni káàkiri gbogbo àwọn ọ̀dà tí ó lè non-redeem pàápàá tí wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ wa, gbogbo ọ̀nà máa wà ní ìpàdé yìí ní ọjọ́ sátidé aago 3, that is on the 19th of October. Aago 3 ọ̀sán láti bẹ̀rẹ̀, torí 7 hours la máa fi yin Ọlọ́run lógo títí aago 10 alẹ́. Tó bá di Sunday aago 2 ọ̀sán nígbà táwọn other people bá ti jáde church, àṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àjọ̀dún celebration rẹpẹtẹ. Olúwa bùkún fún wa ní wá èmi àti ẹ̀ tì níbẹ̀ àárí tí wá ṣe bó láti ṣe the Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Soke Yorùbá Parish, tọ́kalẹ̀ sí nọ́mbà 11965 Business Street 106E, Houston, Texas 77099. Ibẹ̀ ni o, ẹ jẹ́ ká jọ wà níbẹ̀. Tẹ́ bá ń fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè mí lórí +1 281 857 3658 +1 281 857 3658. Olúwa bùkún fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, Ọlọ́run tó láyé tó lọ́run, agbẹ́ngapẹ́ tó fún aláǹfààní láti wà wájú yín lákòókò ẹ wá gba ọpẹ́ wa. Gbogbo ibi tí ọwọ́jà afẹ́fẹ́ ń dé, Olúwa jẹ́ kí agbára rẹ kó kàn wọ́n lára níbẹ̀. Gbogbo etí tó ń gbọ́ wa lórúkọ Jésù, ìyanu tí ayé yín nílò ẹ máa gbà á. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a gbọ́ lénìí kó ṣe ayé wa ní rere lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tó lórí ètò wa yìí lónìí, ohun tí a fẹ́ bá wa sọ, tí a fẹ́ gbà wá ní àmọ̀ràn lé lórí, òun náà ni èrò Ọlọ́run, the thought of God. Èrò Ọlọ́run. Kí ni èrò Ọlọ́run sí wọ, sí mi? Kí ni èrò Ọlọ́run sí gbogbo àwa ènìyàn? Ṣé rí bí àwa ènìyàn ṣe ń ronú, nǹkan ni Ọlọ́run ṣe máa ń ronú. Nígbà tí a wà nínú ẹ̀sìn kejì lọ́hùn, as little as I was around 7 years old, ọkọ̀ alákọ̀ọ́sórí kan gbà yẹn wọ́n ní a pè ní gẹ́gẹ́ bí àwọn àkọsórí ta mo ní wa muhalafatu ta'ala liliawadis, Ọlọ́run yàtọ̀ sí àwa ẹ̀dá, wàkíyàmù ta'ala binafsi, ológo ṣíṣe òní Ọlọ́run. Yẹn ni pé Ọlọ́run yàtọ̀ sí àwa ẹ̀dá. God is so different. Yìí ṣe bí àwa ṣe ń ronú, òní Ọlọ́run ṣe ń ronú. Ẹ jẹ́ lọ sínú ìwé Aísáyà orí ìkarùndínlọ́gọ́ta, máa ka ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 9. Ó ní nítorí èrò mi kìí ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà mi kìí ṣe ọ̀nà yín, lé Olúwa wí. Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ju èrò yín lọ. Nítorí gẹ́gẹ́ bí òjò àti òjò dídì. Ókè ẹsẹ̀ 9 náà ni a máa ka, ẹsẹ̀ 2 ni. Ìyẹn ni pé èrò Ọlọ́run ó yàtọ̀ sí tàwọn èèyàn pátápátá. Bó o ṣe ń ronú kọ́ lọ́lọ́run ṣe ń ronú. Ojú tí wọ́n fi ń wora ẹ kọ́ ni Ọlọ́run fi ń wò ọ́. Ojú tó fi ń wo arákùnrin yẹn tàbí arábìnrin yẹn ó kọ́ lọ́lọ́run fi ń wò. Àwọn àṣìta máa ń ṣe ń gbà mí nìyẹn. Àwa ènìyàn á gbà àwọn èèyàn sí orí scale gẹ́gẹ́ bí ènìyàn ti wà. Ìgbà míì wà ẹlòmíà kàn gbé rẹ̀ sórí scale, a máa fi rẹ̀ wé ntọ́lọ́run ò fi wé, a máa pe rẹ̀ ní tí Ọlọ́run ò pé. Ìdí ẹ̀ nìyẹn tó fi ṣe pàtàkì fún wa láti máa súnmọ́ Ọlọ́run, ká máa jẹ́ kí ẹ̀mí mímọ́. Ìyẹn ní Bíbélì yẹn sọ fún wa pé àwọn tí a ti ọwọ́ ẹ̀mí mímọ́ ṣe amọ̀nà fún, àwọn náà ni ọmọ Ọlọ́run. Torí ẹ̀mí mímọ́ ló sọ fún ọ pé bí wọ́n ṣe rò lélẹ̀ ṣùgbọ́n bí Olúwa ṣe fẹ́ lélẹ̀ báyìí ni kò gbà á. Ìyẹn ló ṣe lè mú ìfẹ́ Ọlọ́run ṣẹ. Ojú tí o fi ń wo ara rẹ, òun kọ́ ni Ọlọ́run fi ń wò ọ́. Ọ̀gbìgbà míì wà, ẹlòmíì wà, á ro ara ẹ̀ pin, á ní ṣebí tó ń fẹ́ pa. Bẹ́ẹ̀ lọ́lọ́run dẹ̀ tún sọ pé ó kù. Àwọn ènìyàn lè sọ pé ó ti parí, pé ó ti tán fún ẹ ńgbà míì, ṣùgbọ́n Ọlọ́run á sọ pé rárá o, ojú tóun fi wò kọ́ nìyẹn. Ojú tóun fi wò kọ́ nìyẹn. Ní mo rántí ọjọ́ yẹn vividly, ọjọ́ 7 oṣù kejì ọdún 1982. Nítorí jẹ́ kí n rántí ni pé ọjọ́ yẹn èmi ni mo ka lẹ́sìn ní church. Ó jẹ́ ìgbà tá àkọ́kọ́ ṣe youth convention àkọ́kọ́ lébùté Mẹ́ta 1982. Èmi náà ní kí n wá kà. Ibi tí mo wá jókòó sí, dáàdi ń wàásù. Nínú wàásù wọn lọ́jọ́ yẹn, wọ́n wá sọ̀rọ̀ kan. Wọ́n ní bọ́ọ̀bà jẹ́ òṣàkálá jẹ́ òṣòkálá, bọ́ọ̀bà jẹ́ òṣòkolo jẹ́ òṣòkolo, kó òṣòṣàkálá kó tún ṣòkolo kò lè gbéyàn débì kan. Wípé tí o bá máa bá Ọlọ́run rìn lójú méjèèjì, tó bá dọ̀run wàá mọ̀ pé yes, ọba Ọlọ́run rìn tòótọ́.
bí ọba sì fẹ́ jẹ́ pé tinú ayé ni kúkú lọ jẹ gbádùn ayé sódà tó ní lùsì ọ̀nà méjì. Mo wá ń béèrè lọ́wọ́ ara mi lọ́jọ́ ìpè òkè kí ni assurance pé èèyàn máa dọ̀run gan-an, kí ni assurance pé irú àwọn tá a sì kéré yìí pé ṣé yòókù ní lọ́nú ayé. Mo dẹ̀ gbọ́ òun yẹn clearly, Ọlọ́run dẹ̀ bá mi sọ tó dẹ̀ hàn sí mi létí kétékété. Èèbó ló sọ ó ní who told you that you are going to hell. Yẹn ni pé bí èmi ṣe ń ronú kọ́ lọ́lọ́run ṣe ń ronú, bí mo ṣe ń ronú yẹn gẹ́gẹ́ kọ́ ni Ọlọ́run ṣe ń ronú. Ìrònú ti Ọlọ́run ó yàtọ̀ sí àwa ènìyàn. Ibi tí ìwọ ti rò wí pé tiẹ̀ ti tán, Ọlọ́run ò wù ẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ti tán, kò wù ẹ́ bí ẹni tó ti tán fún. Ó ní olórin kan ló sọ, ó ní ẹ̀ ló sọ wípé ayé rẹ ò lè nítumọ̀ mọ́, wòlíì ló sọ wípé ayé rẹ kò lè gún mọ́. Ó ní ṣùgbọ́n Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ìwọ tó ń wora rẹ má rora ẹ pin, bó ṣe ń wora ẹ kọ́ lọ́lọ́run ṣe ń wò ọ́. Ó rò pé kò lè ṣírètí fún ọmọ irú wa yìí tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìrírí ayé mi, màá gbìyànjú láti sọ díẹ̀ nínú ẹ̀ kó lè mọ̀ wípé ojú tí Ọlọ́run fi ń wò situation tó ń là kọjá yẹn, ojú tí ìwọ fi ń wò ọ̀tọ̀, ojú tí Ọlọ́run fi ń wò ọ̀tọ̀. Ọlọ́run wo situation yẹn gẹ́gẹ́ bí àkàsọ̀ sí ìpele tó kàn fún ọ, ṣùgbọ́n ìwọ ń wò gẹ́gẹ́ bí òpin ìrìn àjò. Bẹ́ẹ̀ ni ó sì tún kù. Ènìyàn ló sọ pé ènìyàn ló pọ̀ ti tán, Ọlọ́run sì sọ pé ó kù gẹ́gẹ́ bí olórin yẹn. Ọlọ́run sọ pé ó kù fún ẹ láti ṣe. Nítorí náà ẹ má jẹ́ ká máa wo nǹkan gẹ́gẹ́ bí àwa ènìyàn ṣe wo nǹkan, ká máa ní ojú ẹ̀mí tí Ọlọ́run fi máa ń wo nǹkan. Má ṣe fi ojú àwọn ènìyàn tí wọ́n fi máa ń wo ara wọn, ṣùgbọ́n ojú ìran tí Ọlọ́run fún ọ. Ọlọ́run bá fún ọ ní ìran kan, máa fi ojú ìran yẹn wò. Ṣùgbọ́n àwọn ènìyàn wọn ò ní fi ojú ìran yẹn wò ọ́, wọ́n á rò ẹ́ pin, wọ́n á rò pé kí ni. In fact ìgbà míì gan tó bá ń tẹ̀lé ìran tọ́lọ́run fún ọ sí àwọn ènìyàn, wọ́n á pè ọ́ ní wèrè, wọ́n á lórí ẹ̀ ti yí, wọ́n á ní kò mọ nǹkan tó ń ṣe. Mo rántí ìgbà ẹ lọ́hùn, mo bá sọ fún àwọn ènìyàn pé nǹkan báyìí, pé God is going to do something for me like this. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń sọ lénìí, wọ́n ní kí ni àwọn tí ìgbàgbọ́ iyọ̀ ti já ìgbàgbọ́ wọn. Àwọn kan ti ẹ̀ sọ débi pé kí ni ẹ̀jẹ̀ brain wash náà ń lò fún yín, kí ni kan ni wọ́n ń lò fún yín. Ìgbà tí mo sọ ìran yẹn fún ẹni yẹn wá wò títí ó ní ìran tí mo ń sọ yẹn, because at that time tí n bá wo education background mi ò tí kọjá primary 6, mo dẹ̀ ti over 20 years old. Ó ní kí n gbàgbé ẹ̀, ó ní wo nǹkan báyìí, òun sọ tí ẹni. Ṣùgbọ́n Ọlọ́run wá fi seal sí mi lọ́kàn láti ránra mi padà sílé ìwé. Ọlọ́run wá ń tì mí lẹ́yìn díẹ̀díẹ̀, eré ni àwàdà ni, láì tiẹ̀ lọ sí ilé ìwé girama, mo sì lọ sí ìwé alálẹ̀, mo intensive coaching láàrin ọdún kan, mo sì lọ mo ṣe àwọn GC mo pépà díẹ̀, ṣùgbọ́n kò pé mo tún tẹ̀síwájú. Nígbà tó tún yá Ọlọ́run tún ṣe, torí pé mò ń wo gẹ́gẹ́ bí ìran tí Ọlọ́run fi fún mi, kì í ṣe ìran àròpin èyí tí ẹni yẹn sọ pé kò possible, kí ìwé mélòó ló kà tó ń sọ pé ó fẹ́ dé báyìí. Mo wá ń bọ̀ wá yá, Ọlọ́run ṣe, mo ní certificate mi, mo wọ yunifásitì, eré ni àwàdà, mo sì lò bí ọdún 5 mi jáde. Bẹ́ẹ̀ ni mo ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni mo ránra mi lọ. Ṣùgbọ́n mo fẹ́ kí ìran yẹn kó wá sí ìmúṣẹ. Nítorí ìdí èyí, ìran ẹ ó ti ṣe àì pẹ̀lú èèyàn kan, ṣùgbọ́n àwọn gbé èrò tí wọ́n kalẹ̀ wípé kò ṣeé ṣe. Wọ́n ní ìran tó rí yẹn pé impossible ni. Ìwọ ló máa sọ yí pé ìran tí o ní iyo, ìran tó ṣeé ṣe ni. Nítorí ìdí èyí, nígbà tá a tún wá wò wípé ṣe rí àwọn míì tí wọ́n bá mọ background yẹ, táwọn èèyàn bá mọ background yẹ, wọ́n máa rò ẹ́ pin púpọ̀ ń gbà mí. Èèyàn ló máa ń ròyìn pin, ṣùgbọ́n Ọlọ́run kì í ròyìn pin. Mo kéwì kan níbi tí mo ti kí Ọlọ́run, mo ní ayé ní ronípin, Ọlọ́run kì í ronípin, ìyanu lè dùmọ̀rì tí gba tálákà nínú ìyà. Gbọ́ fàṣẹlẹ̀ kan sí o, ayé ní ronípin, Ọlọ́run kì í ronípin, ìyanu lè dùmọ̀rì tí gba tálákà nínú ìyà.
nígbà tí mo tún wá wò ó a tún ṣe débì kan àwọn tó jẹ́ wẹ́dà wọn ọ̀pọ̀lọpọ̀ sì wọ̀ pé wẹ́dà ni akúkúrí máa ń sunú ọgbà ṣọ́ọ̀ṣì máa wà bẹ́ẹ̀ mọ́tò máa jó ní gbogbo aṣọ rẹ̀ ìjọ kan ẹnìkan ti ẹ̀ pàdé mi ó níbi tí mo ti ń lọ ṣiṣẹ́ wẹ́dà mo sì ń sọ ọmọ ẹ̀kọ́ sẹ́ńgbà yẹn ni ó dẹ̀ wò mí títí ó wá mírí títí tí olórí bó ṣe rí ló wá rí ó ló ti mú gbó ti orí ẹ̀ ti yí wàásù ẹ̀ ti rí jálajàla yìnyín kódà ẹ̀sùn ìgá ọ̀kàn mi lẹ́nu rí níjọ́ tá ti bí mi ṣùgbọ́n torí ìrísí bó ṣe rí tí mo ṣe rí tí mo dọ̀tí nínú àtòrí aṣọ tá a fi ń ṣiṣẹ́ yẹn gbogbo ẹ̀yà jálajàla báyìí la máa gbé káàkiri ṣùgbọ́n ìyẹn kò dí ìran tó wà nínú mi lọ́wọ́ wo ara ẹ gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run rí mọ́ ọ lára má wo ara rẹ sí tí àwọn ènìyàn tí wọ́n wò mọ́ ọ lára nígbà wáyà mo wá wò pé gẹ́gẹ́ bí ìran tó lọ́ mọ̀ fi hàn wáyé àmọ̀ fẹ́ travel ẹni tí mo wá rò yìí pé ó yẹ kí n gbọ́kànlé o tí mo kọ́kọ́ sọ fún tí mo lọ bá láwọn tí ẹ̀ ti àwọn gbà yẹn àwọn ti gba ọ̀rẹ́gẹ́ jígẹ̀ nílùú Amẹ́ríkà ń gbà yẹn àwọn ni mo ṣe sáré tẹ̀lé wọn báyìí mo rí wọn ní káàmpù ni mo bá sáré tẹ̀ dáàdi ẹ̀kẹ́lẹ́ kíní kan mo wá ṣàlàyé fún mo wá kí wọn mo ní mo dẹ̀ ní ìran o láti wá wọn ti ẹ̀ jẹ́ kí n sọ́dọ̀ àwọn ni wọ́n ń sọ Yorùbá lọ́hùn àwọn ni wọ́n ń sọ Yorùbá l'Amẹ́ríkà ṣoṣo wọ́n kàn tiẹ̀ sọ ṣàkálà I feel so disappointed but me give up nígbà tó yá mo tún wò pé jẹ́ ń lọ sí South Africa mo tún wò pé ẹnìkan wà ní charge kíníkan masai lọ bá wọ́n mi wá kíníkan mo mọ̀ ní ìran láti wá sí wọ́n ń sọ Yorùbá lọ́hùn torí wọ́n mọ̀ pé ewì Yorùbá ni mò ń ké wọn ò fi ẹ̀mí wádìí kí ni ìran tí Ọlọ́run fún ẹni pé kí ni wọ́n ti rò pé èrú yín kọ́ là ń wá lọ́hùn mo gba fisa South Africa yẹn o mo lọ South Africa mo dẹ̀ lọ minister but wọ́n gbúrò wọn minister ń bẹ̀ àwọn tọ́lọ́run fẹ́ ká touch ń bẹ̀ Ọlọ́run bá wọn pàdé nígbà tọ́lọ́run tún máa ṣe Ọlọ́run tún wá gbé àwọn bàbá wa kan di tọ́lọ́run tún lò fún wa àwọn náà lọ́lọ́run tún wá lò fún wa wípé tó ọmọ yìí má bọ̀ wá sí Amẹ́ríkà bá a tún ṣe wá nìyẹn wíwá tá a wá Ọlọ́run tún gbà ó tún gbà fún wa ṣe ọgbà fún wa ṣe ohun tí mo fẹ́ mú jáde ni wípé má ru ara rẹ pin nítorí pé ó sọ ìran rẹ fún ènìyàn yẹn wọ́n wá discourage ẹ̀ ó ní láti give up bákan náà ni ìran Yorùbá church yìí nígbà tí Ọlọ́run ti bá a sọ àsọtẹ́lẹ̀ ti jáde 2015 a wà níbì kan nílé ìránṣẹ́ Ọlọ́run kan tí mo forúkọ bò wọ́n láṣìírí nílùú Amẹ́ríkà bíi ní Houston Texas bíi ìṣọ́ òru là ń ṣe lọ́jọ́ yẹn ìṣọ́ òru àsọtẹ́lẹ̀ yẹn jáde mo wá rò pé ní gbogbo everybody ló máa kó Nàìjíríà wá sí Amẹ́ríkà ni Nàìjíríà ń dùn gbàǹgbà so mo bá padà lọlé mo tún dé mo lọ mínísítà níbì kan bí ìran yẹn tún ṣe jáde lọ́dọ̀ ẹni tí ò tiẹ̀ mọ̀ rí ló sọ yìí pé Olúwa sọ pé a níṣẹ́ kan fún ọ ní Amẹ́ríkà máa lọ báyìí kíákíá pé kò sí àkókò mọ́ mo lọ́pọ̀ nǹkan tí mo ń ṣe ń bì yẹn ni pé Ọlọ́run mú èrò tèmi ń rò síra mi ọ̀tọ̀ ọjọ́ Ọlọ́run wá gbé dìde ọ̀tọ̀ wá gbàdúrà Olúwa ìran ayọ̀ tẹ́yìn Ọlọ́run ní sí mi jẹ́ kó wá sí ìmúṣẹ ìran kan lọ́lọ́run ní fún Jósẹ́fù ṣùgbọ́n àwọn bàbá rẹ̀ wọ́n gba ìran yẹn gbọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n gba ìran yẹn gbọ́ wọn ò tiẹ̀ fẹ́ kí ìran yẹn kún ọ̀fẹ́ kó wá sí ìmúṣẹ ìwọ ló máa sọ fún Ọlọ́run Olúwa ìran ayọ̀ tó ní fún ayé mi tó ní fún àyànmọ́ mi má jẹ́ kónkónkó di lọ́wọ́ jẹ́ kó wá sí ìmúṣẹ nítorí pé Ọlọ́run kì í ṣèkà rere lé Ọlọ́run máa ń ṣe ló fi sọ wípé èrò tó ń rò sí wa èrò rere ni ẹ já wo ìwé Jeremiah let's go to the book of Jeremiah chapter 29 verse 11 ìwé Jeremiah orí ìkọkàndínní ọgbọ̀n ẹsẹ̀ ìkọkànlá ẹjẹ́ àkà ó ń torí èmi mọ èrò tí mo rò sí yín lé Olúwa wí àní èrò àlàáfíà kì í ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí gbogbo èrò tí Ọlọ́run máa ń rò sí àwọn ọmọ rẹ̀ èrò ayọ̀ ló máa ń jẹ́ ìdí ẹ̀ nìyẹn tó fi láti fi rẹ̀ sínú Ọlọ́run ó láti wà nínú àpáta ayérayé tí í ṣe Kristi ẹni tó lè jẹ́ kí èrò rere tó o ní àti èrò rere tó tí Ọlọ́run fún ọ tó lè jẹ́ kó wá sí ìmúṣẹ ó tún láti ẹsẹ̀ mọ̀ wàá tún wá gbàdúrà àwọn tí òye ìran mi ó yé
olúwa fi wọ́n yí mi ká ntọ́lọ́run tó ṣe fún mi nìyẹn. Ní ìgbà tí ọlọ́run fi ràn hàn wá mo wá lọ bá mọ́mì mi nínú olúwa Pastor Mrs. Afolu Adébóyè wọ́n ti ẹ̀ béèrè kíákíákíá wọ́n ní go ahead. Àwọn ẹni ẹ̀mí nìyẹn ọlọ́run ti bá ọ ti tó wọ́n á ní tó bá fẹ́ lọ tó bá ti ṣe tá àti lọ wá sí ọ̀dọ̀ mi mo ṣe mistake yẹn lọ nígbà tí mo débì mo ṣẹ̀ṣẹ̀ wá ń pè wọ́n síbẹ̀síbẹ̀ náà abiyamọ mọ̀mọ́ yẹn tó heart wọ́n ran ìran yẹn lọ́wọ́ pé ìran yìí gbọ́dọ̀ nígbà tá a wá dé àwọn kan wà àwọn tí ò tí kí sínú ìran yẹn láwọn tó jẹ́ ọ̀rẹ́ láwọn tó gbajúmọ̀ tá a rò wípé àwọn gangan ni wọ́n ṣe kínní a lot of discouragement ó lè wà ṣùgbọ́n Ọlọ́run máa gbé àwọn kan dìde àwọn kan wà tí ò yé ọ̀rọ̀ rẹ̀ yé tí ẹ̀mí máa fi ìtumọ̀ yẹn hàn wọ́n wàá gbàdúrà kí wọ́n yí ọká ni wọn ò kọ́ mọ̀ wọn ì sábà yíyàn ṣùgbọ́n ẹ̀mí máa ń darí wọn a sọ yí pé ìran tọmọ èrí ìran gidi ni tó bá wo inú ìwé iṣẹ́ àwọn àpọ́stólì orí 11 ẹsẹ̀ 12 ó ní ẹ̀mí sọ fún mi pé kí ẹ̀jẹ̀ àwọ̀já sáré wò ó ní ẹ̀mí sọ fún mi pé kí èmi kí ó tẹ̀lé wọn lọ ẹ̀jẹ̀ àwọ̀ iṣẹ́ àwọn àpọ́stólì Acts of Apostles chapter 11 verse 12 Pétérù ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó ní ẹ̀mí sì wí fún mi pé kí èmi kí ó bá wọn lọ kí èmi má ṣe kọmi ní ohunkóhun àwọn arákùnrin mẹ́fà wọ̀nyí sì ń bá mi lọ sì bá mi lọ a sì wọ ilé ọkùnrin náà yẹn ni wípé Ọlọ́run ti fi ìran yẹn hàn Pétérù bẹ́ẹ̀ náà ni àwọn ẹni ẹ̀mí kan wà tí Ọlọ́run máa fi yí ọ ká tí òye ìran rẹ máa yé ọ wàá fi sínú àdúrà ni àwọn tí òye ìran mi ó yé Olúwa fi wọ́n yí mi ká àwọn àtakò lè wà ṣùgbọ́n nínú àtakò yẹn wàá rí àwọn kan tí òye ìran yẹn máa yé ibi tó yẹ kí n kọ́kọ́ dé sí gan bí mo ṣe ń balẹ̀ báyìí lẹ́mi tó yẹ pé tí n bá wá tẹ́lẹ̀ mo lè tọ́ about 8 states kí a máa ṣe ìsọjí káàkiri ká máa kọrin ká máa yìn lógo káàkiri ẹni tó yẹ kí tá a ti jọ àdé bó ṣe dé ó ní apásọ nílé state sọdọ wọ́n yàrá dẹ̀ wà lófo àṣé Ọlọ́run náà ló tún sọ̀rọ̀ ń bẹ́ o kì í ṣe pé torí mi ò ká pé ìkànnì ṣùgbọ́n Ọlọ́run lò ó torí pé ibi tí mo wá tún wá wọ̀ sí wà yìí o ibẹ̀ lọ́lọ́run wá fi ṣe okùnfà ló fi ṣe àtẹ̀gùn ibi tá à ń lọ torí pé màmá àwọn yẹn náà wọ́n fẹ́ lọ rèé ṣiṣẹ́ ìránṣẹ́ níbì kan mo wá tẹ̀lé wọn mo ní jẹ́ kí n bá máa tẹ̀lé wọn ibẹ̀ mo tẹ̀lé wọn ibẹ̀ níṣẹ́ ìránṣẹ́ ti bẹ̀rẹ̀ láì mọ̀ wípé inú ìjọ yẹn gangan tí mo tẹ̀lé wọn lọ tá a ti lọ mínísítà yẹn gangan èmi gan ni wọ́n dúró dè bá a ṣe ń débẹ̀ náà wò báyìí wọ́n bá dẹ̀ introduce mi sí pastor nítò báyìí o torí to the glory of God àgbà ti ń dé àwọn náà dẹ̀ ti ń fẹ́ wọ́n fi fẹ́ gba ìsinmi to the glory of God baba is resting in the Lord now gbogbo àwọn ọmọ wọn kólúwa máa kẹ́ wọn ìdílé wọn kólúwa máa kẹ́ wọn bá a ṣe ṣe pé ókè ọmọ nídìí ọkọ wọn bá gbé mọ́tò fún mi máa fi mọ́tò máa fi ṣe rọ́nà ara àdíṣẹ́ ìrànṣẹ́ ohun tí mò ń sọ fún ọ ni wípé láàárín àtakò wàá rí àwọn kan tọ́lọ́run máa gbé dìde fún ọ mo ní àwọn ọ̀rẹ́ kan tí wọ́n súnmọ́ mi ń gbà ẹ́ wọ́n ní pásọ̀ ẹ̀ padà lé kò ṣeé ṣe kò pọ́síbù nínú ẹ̀ mo tó rí àwọn èèbó tó sọ pé àwọn mọ̀ láìkí iṣẹ́ ìrànṣẹ́ yìí tọ́tẹ̀ tó fẹ́ rán mi lọ sí yunifásitì tí wọ́n tẹ́ pé tí n bá kẹ́kọ̀ọ́ gbé wọ́n tẹ̀ ti fún mi láńsẹ̀sì díkìn lọ́dọ̀ wọn pé àkíṣẹ́ ilé máa tẹ̀síwájú ṣùgbọ́n wọ́n ní àwọn ò mú ọkọ̀ orí ìdí mu mo á wò pé ẹ̀mí mímọ́ sọ fún mi pé ń kó orí ìdí mu mo ní ìyẹn nìkan ló tún fa ìdíwọ́ nítorí nínú ìrìn àjò yẹn wọ́n láti máa jẹ́ kí ẹ̀mí darí ẹ nẹni pé èrò tí Ọlọ́run rò bọ́ bá wò pé máa rí owó ń bì máa rí kíní ń bì má fi owó síwájú má fi ọlá ṣùgbọ́n fi èrò Ọlọ́run síwájú rẹ Ọlọ́run tó wá ṣe ó tún wá gbé mi pàdé regional pastor mi lẹ́ni tí Ọlọ́run ń lò Ọlọ́run máa prógráàmù ìrìn àjò ẹ níwọ̀n àgbà tó o bá ti ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ bí bàbá yẹn tó ṣe ni mo sọ pé àwọn ẹni ẹ̀mí kan wà tí wọ́n rí ìran yẹn gbogbo mo ṣe wà Nàìjíríà láti ní mi bá bàbá yẹn pàdé rí ṣùgbọ́n bí tí mo bá wọn pàdé wọ́n kí nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì fún wa ní gbogbo support gbogbo ìrànlọ́wọ́ tó wù ká tá a bá nílò láti ṣe bàbá yìí Ọlọ́run ń lò wọ́n fún wa ohun tí mò ń sọ fún ọ ni wípé èrò tí Ọlọ́run rò sí ọ yàtọ̀ sí tí wọ́n rò sí ara ẹ̀ ọ̀nà tí ìwọ rò pé o fẹ́ gbà ọ yàtọ̀ sí ọ̀nà tí Ọlọ́run fẹ́ gbà o
nítorí ìdí èyí má para ẹ̀, fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́, gbẹ́kẹ̀lé pẹ̀lú, òun yóò ṣe kíni, yóò sì múṣẹ, torí pé gbogbo èrò tí ó lè wá sí ìmúṣẹ ọwọ́ Ọlọ́run ló wà. Ọwọ́ Ọlọ́run ló ṣe kíni, ọwọ́ Ọlọ́run ló wà. Wàá wá sọ fún Ọlọ́run, wàá gbàdúrà, Olúwa Ọlọ́run o, yàn àwọn èèyàn rere tì mí. Ọlọ́run yàn àwọn ènìyàn rere tì mí, àwọn ènìyàn tí òye ìran mi ó yé, Olúwa yàn wọ́n tì mí. Yàn àwọn èèyàn tí òye ìran mi yóò yé, yàn wọ́n tì mí. Wàá tún wá gbàdúrà pé Olúwa gbogbo èrò ibi tí ọ̀tá rò sí mi sọ di asán. Nítorí pé wọ́n ní ibi lẹ́yìn Joseph sọ̀rọ̀ kan, ó ní ibi lẹ́yìn rò sí mi, ó ṣùgbọ́n Ọlọ́run sọ di ire fún mi. Gbogbo èrò ibi tí ọ̀tá rò sí mi nínú ìrìn àjò mi, Olúwa sọ di asán. Gbogbo èrò tí ọ̀tá rò, àwọn òkú fẹ́ ṣubú náà àti rẹ̀ fẹ́, Olúwa gbogbo èrò ibi tọ́tá rò lórí ayé mi wá sọ di asán. Ó gbọ́ nǹkan tí ìwé Aísáyà náà tó sọ ni, nínú ìwé Aísáyà oríke àkókò ti lọ, bẹ́ẹ̀ làwọn fásitì yẹn wá, ìwé Aísáyà orí 7 ẹja sáré wò, Aísáyà chapter 7 from verse 5, ó kà báyìí wípé nítorí Síríà, Éfráímù àti ọmọ Remáláyà ti gbìmọ̀ ibi sí ọ wípé ẹ jẹ́ kí a gòkè lọ sí Júdà kí a sì bà nínú jẹ́, ẹ jẹ́ kí a ṣe ihò kan nínú rẹ̀ fún ara wa, kí a sì gbé ọba kan kalẹ̀ láàrin rẹ̀, àní ọmọ Tèbáélì. Báyìí ni Olúwa Jèhófà wí, ìmọ̀ náà kì yóò dúró, bẹ́ẹ̀ ni kì yóò ṣẹ. Wá gbàdúrà, gbogbo ìmọ̀ ọ̀tá má jẹ́ ó ṣẹ lórí mi. Èrò rere tí ẹ̀yin Ọlọ́run ní sí mi, Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ. Olúwa, bí èrò tí èmi gan bá ń rò tó bá jẹ́ wípé kò bá tiẹ̀ mu, jẹ́ kí ìfẹ́ rẹ kó ṣẹ. Ṣé rí ìfẹ́ Ọlọ́run fi búburú dáyàn wò? So gbogbo ìlàkàkà tó ń là kọjá lọ́wọ́ báyìí, Ọlọ́run bẹ nínú ìrìn àjò yẹn o. Tí Ọlọ́run bá ti ń bẹ nínú ìrìn àjò yẹn, èbúté ayọ̀ ló máa jáde sí, èbúté ayọ̀ ló máa yọrí sí, èbúté ìṣelógo ló máa yọrí sí. Olúwa darapọ̀ mọ́ ìrìn àjò mi, jẹ́ kí n rìn dé èbúté ìṣelógo. Darapọ̀ mọ́ ìrìn àjò ayé àwọn ọmọ mi, jẹ́ kí wọ́n rìn dé èbúté ìṣelógo. Wá ràn mí lọ́wọ́, má jẹ́ kí n ṣubú lójijì, má jẹ́ kí n parí ẹ̀ sọ́run àpáàdì. Kókó àdúrà tó gbà nìyẹn. Jẹ́ gbàdúrà, Ọlọ́run ẹ̀mí mímọ́, mo fi àwọn tó ń gbọ́ mi lé ọ lọ́wọ́, jẹ́ kí agbára rẹ wọ inú ayé wọn lọ. Ẹ̀mí mímọ́ o, bàbá, ìran ayọ̀ tó ní fún ayé wọn jẹ́ kó wá sí ìmúṣẹ. Gbogbo ìran ibi tí ọ̀tá ní lórí wọn, kí ìran ibi yẹn kó parẹ́, kí o sì fi èrò rere tí ìwọ Ọlọ́run tó ní fún ayé wọn, kí èrò rere rẹ kó dúró, kó wá sí ìmúṣẹ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì, tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin ọ̀run, láti inú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Road Yorùbá Parish, tó kalẹ̀ sí number 11965 Bishop Street 106A, Houston, Texas 77099. Ibẹ̀ la wà. Ẹ lè pè mí lórí aago lórí +1 281 857 3658. Yóò dára fún ọ, wàá rí tiẹ̀ ṣe, wàá rà àánú gbà ọ. Ó ti rí bẹ́ẹ̀, Jésù Olúwa wa, àmín. The Bible says, I will not die, but live and declare the glory of God in the land of the living. You are the one that will claim every good thing for yourself. If they say there is going to be doom, say that is not concerns you. That is not your own. Minus Jesus Christ in our life, we become nothing. We become nothing. No Jesus, no anything in our life. And whatever we are, whatever power we have, whatever authority we have today is because Jesus lives in us. Today, I speak with authority of the Holy Spirit that in the name of Jesus, you will be fruitful in the mighty name of Jesus.